But what I'm trying to say is, ẹ lọ sọ fún this man, Shettima, ẹ̀yin tẹ́ bá mọ̀ rí, go and tell him that we are not the breed of them. This is a different breed. Breed, ọmọ tó ń pè ní breed. Ọmọ kí tó bá ní mosquito nínú ilé ẹ, tó ṣe bẹ̀rẹ̀ sí tátẹ́gùn fẹ́ sí lára. Sórí tó bá di pé ó bá di nǹkan tó tètè pa, ó máa di nǹkan sí ẹ lára. Ìyẹn ló máa fi ní malaria, ló máa fi wá ní ibà. Wàá ṣe máa wá oògùn tó fẹ́ fi kí ẹ̀. Ṣé o rò pé ìtawà gbé dání mere threat là ń sọ ni? Ṣé o rò pé mere threat lójú ara ẹ̀? He doesn't know what they are dealing with. Ó fi ìpá àwọn tó bá Babangida jẹ làwa ni. Ó fi ìpá àwọn tó bá Abacha jẹ làwa ni. Àníṣe àwa fẹ́ dá dúró. A dẹ̀ máa ran bàbá yìí lẹ́yìn. Professor Banji Akintoye. A máa tì lẹ́yìn tí gbogbo wa máa fi rọ́nà kọjá. Ṣẹ̀gbọ́n kan tí yàn kan sọ báyìí. Media advertisements are always per second. So tá a bá ẹlòmíì tí àwọn bóyá láwọn màmá wa kankan tó bá wá sọ pé àgbéyàn kan wá kó sọ̀rọ̀ kí lẹ tún jẹ́ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá lágbé àmọ̀pọ̀rọ̀ Yorùbá lágbé dání. But if they wish to put somebody to come and talk about a product, so be it. Ẹ sanwó fún yàn ni. But because ìfẹ́ àti ntọ́lọ̀ mo gbọ́ ṣe rí ojoojúmọ́ àwọn audio kan wà ṣe rí tí wọ́n bá gbọ́ àwọn audio tẹ́ bá ń send sí wa ṣe rí ó máa ń dàbí pé heart me oh heavy. Kò yé yín ṣe rí àwọn àdúrà tẹ́ ń ṣe fún wa àwọn ọ̀rọ̀ ṣèkí tẹ́ ń fún wa àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ pé ẹ̀yin tẹ́ ń gbé ètò yìí kalẹ̀ ṣé kò sí audio ni? Why are you saying there's no audio? Ẹni tó wò wá látẹ̀kọ̀. Because I just picked that again now. So mo mọ̀ bí a ti tẹ́lẹ̀ ni. And these are my back end team. Tí back end team bá ń sọ pé kò sí audio, then we're having a problem then. So I'm not sure that message was sent just before 1:30. Can you confirm again? Ṣé audio ń jáde látẹ̀kọ̀? Because you've sent a message, ó ní kò sí audio. Once again, a very good afternoon and welcome to those that have joined us. You all will send a message you are listening. You need to confirm. You will send message. Show, follow broadcasting. You did the broadcasting. Okay? Somebody said we can still hear me. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa tí clear sound. Thank you very much, Baba wa Ayeni. Lẹ́ẹ̀kan sí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan. Láti Ìsẹ́yìn. Ṣé rí àwọn ọ̀nà kan tí ń wò wá yẹn? Owó náà ná àti jókòó wo 3 hours broadcast ní Nàìjíríà. Ó wọ́n kò ṣe tó cheap. It's not cheap. But in town sọ ni pé it will not take long anymore. Ṣé rí ní tí gbogbo àti kẹnubọ̀ yìí? Tàti kẹnubọ̀ yìí? Ẹ sọ fún ilé pé ìtàgbé dání kó má fi bàbá wa ṣeré o. Kó má fi bàbá tiwa tẹ yín o. Ẹ lọ sọ fún. Wo, let me say this. Ṣé rí Babangida? Ó máa kú ni o gbẹ̀yìngbẹ̀yìn. Torí olórí burúkú ni. Ṣé mọ̀ pé Babangida also is still a big obstacle in Nigeria of today. Ṣé rí akọ̀rọ̀ pé ó jókòó sórí wheelchair. Ó máa padà kú náà ni. But damage tí Babangida ń ṣe lọ́wọ́lọ́wọ́, the damage that Babangida is doing, lè mọ̀ rárá. Ṣé mọ̀ pé Babangida ló pa Abiola? Whether there was another different caucus, but Babangida gangan òun ni instigator of how MK Abiola went down. Ó dẹ̀ máa kú sórí wheelchair tó wà yẹn ni. Gbọ́n wọ́n ní mo sọ, Babangida. Go and tell Shettima we are a different breed. Kó má fi Professor Banji Akintoye fi tayín rárá. Mo wá ń bẹ gbogbo ọmọ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká dìde ká ti bàbá yìí lẹ́yìn. Ẹ
ẹ jẹ́ ká dìde ká ti Professor Banji Akintoye lẹ́yìn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú kọ̀ọ̀kan ní ilẹ̀ káàárọ̀ òjire tẹ́ ti ń gbọ́ wa. Mo kí gbogbo alágbára tó wà nílẹ̀ káàárọ̀ òjire. Ní ti wòlíì ni, bẹ́ẹ̀ ni, alágbára wà náà àwọn wòlíì wà. Alágbára wà nínú àwọn wòlíì. Àmọ́ wọ́n dákẹ́, wọ́n ń wò. À ń bẹ̀ wọ́n ni. Ẹ bá a máa ké sọ́lọ́run pé in tó ń bọ̀ yìí, a máa jagun ìdélẹ̀. Gbogbo á dẹ̀ máa ṣẹ́gun yẹn. A dẹ̀ ní bọ́mọ lọ. A ní fira wa ṣe. Ẹ máa sọ fún gbogbo àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe níbi tó wà pé iṣẹ́ tá gbé dání, iṣẹ́ gbogbo wa ni o. Whether we consult them or not, it is meant for every. Ṣé rí, mo rí àwọn classified video kan tó send sí mi tó ní a gbọ́dọ̀ fi wọ̀n. Mo wá wo àwọn fídíò yẹn and I'm thinking in my mind that what we have can give us so much opportunity. Yàtọ̀ sí pé a máa dáàbò bò wá, a tún máa jẹ́ nǹkan tá a máa fi make owó lórí ẹ̀. Ẹ sọ fún àwọn mùsùlùmí, àwọn tó jẹ́ kìnkìnkìnkìnkì, tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí àwa kan ti ṣẹ̀, kó bá wa máa sọ fún communicator lọ́hùn pé àsìkò ti tó nísìnyí tá fẹ́ gbára wa kúrò nínú oko ẹrú Nàìjíríà. Mo wá ń bẹ gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan, àtẹ̀mí, àtẹ̀yìn, ọmọdé inú ilé yín, ẹ jẹ́ kó máa mọ̀ pé àsìkò ti tó tá fẹ́ lọ. Ṣé rí gbogbo tí àwọn arábí yìí sọ is because they believe that a ti kàwé, a ti fìwé kọ sí gbogbo àgbáyé, a ti kọ article, we've done presentation, we've done everything, but nothing has come to the stage where we are today now. But ẹ lọ sọ fún Yerima Shettima. Hello, caller. Hello, Koiki. Ẹ káàsán. Ṣé wàá wẹ́pà wà lórí ètò? Bẹ́ẹ̀ náà ni, bẹ́ẹ̀ ni. Ok, ẹ fi sọ̀rọ̀ sórí ètò yẹn àbí? Ẹ gbóhùn sókè. Bẹ́ẹ̀ ni. Ẹ gbóhùn sókè sà. Ẹ sọ̀rọ̀ kan sì nípa bàbá Banji Akintoye. Bẹ́ẹ̀ ni sà. Èmi bí èèyàn kan ò sẹ́ni tẹ́mi ò lè support. Èmi dẹ̀ ń wọ́ọ̀ṣì bàbá yẹn. Bàbá tó yẹ ká fọ́lò mi. Ṣé ẹ gbọ́ mi? Àgbọ́yé. Bàbá tó yẹ ká support mi. Tá a bá rẹ́ lòmíì náà tó bá ti dàbí bàbá yẹn náà, èmi bí èèyàn kan àti support onítọ̀hún. Bẹ́ẹ̀ni. Nítorí pé mi ò sí níbi àbòsí. Koiki. Àgbọ́yé bá. 3 years. Àkọ́kọ́ ìlọ́wọ́ òṣèlú kọ̀ọ̀kan rí láyé mi láti ọ̀dọ̀ ìbí mi. 1 naira mi ò gbà ní lọ́wọ́ anybody. But bí ìlú Nàìjíríà, bí àwa Yorùbá bá ṣe máa kúrò ní pẹ̀lú yẹn, ìlú wà áfà. Ẹlẹ́ni tó bá sọ pé àlè rí kí níyẹn gbà, òun la máa fi palẹ̀ gbogbo ogun tó ń jà wà ní Nàìjíríà, òun la máa fi palẹ̀. Bẹ́ẹ̀ni. Now, kí ni nǹkan tá a lè ṣe láti gbárùkù sí bàbá yìí? Torí pé mo rí pé àwọn kan ń gbógun pé kán yọ bàbá yìí kúrò, bàbá yìí ò dáa, bàbá ò ló wá dà, bàbá ò la fẹ́ fọ́lọ́. Number 1, ṣe rí èmi ò sọ̀rọ̀ nípa àwọn ọba o, mi ní business pẹ̀lú àkọ́bà. Èyí tó jà jù bẹ̀ òun ni pé èmi ní gbogbo àwọn, èmi ní Àgbẹ̀kọ̀yà ní o, èmi ní OPC ní o, èmi ní gbogbo àwọn tó wọ́n sọ pé àwọn sọ́pọ̀tì Oòduà nation yẹn. Ẹ jẹ́ ká wá gbàgbà láàrin wọn, ká sọ́mọ̀ ní wọn for a meeting pẹ̀lú bàbá yìí. Gbogbo wọn mọ omi tútù. Èmi ò lè ṣe kí n má gbà péyàn kan tó bá àlọ́nà tó bá ti máa ṣe kan tó máa dá tó máa dùn mọ́ everybody nínú máa fún ẹ láyè. Bọ́lá bá sọ pé mi ní máa jó lórí. Tó
Ọlọ́run máa sọ pé wọ́n ní sí ìgbọ́dọ̀ bínú ẹ̀. Bọ́sí àwọn Yorùbá ní pọ́blẹ́mù ẹ̀yọ kan ṣo. Bí ìdígbà fún ẹ, òdígbà fún mi ló ń ṣe wá. A rí gbogbo akitiyan tí bàbá yìí ṣe náà. Kí ló tún kù tá a fẹ́ kó ṣe? Torí pé ọ̀rọ̀ ta wá lọ́wọ́ fúnra wa kò yé mi. Kí lè rò pa lè ṣe láti bring àwọn pípọ̀ yìí pẹ̀lú bàbá kó ṣe jókòó? Tó bá lè yẹ pé wọ́n ní ìkọ̀kọ̀ tó wọn ṣe lábẹ́lẹ̀ tó fẹ́ kí a mọ̀ àṣọ́gbà tábà ti ń gbọ́ pé yes wọ́n wà together inú wa máa dùn. Ó máa fáwọn àgọ́ náà yẹn lájì láti coach àwọn èèyàn pé yes we have to go for this. So òun ni mo ní kí n dá sí ẹ jọ. Ẹ ṣe gan ni bàbá wa. Ẹ jẹ́ àwọn abẹ́tò lọ. Bàbá léèyàn méjì ṣe rí ẹ má máa bẹ̀rù pé bí alẹ́ nǹkan tí bá ń bẹ́ ètò lọ ẹ lè pè sórí show gbogbo alájọ lè tò. A question have come up. Can we trust can we trust all of them though? I believe we can trust them. But they need our support. Àwọn èèyàn wá béèrè pé irú support wo la tó fẹ́ fún wọn? One of the support òun ni irú nǹkan táwa ń ṣe. Media. The power of the media to back him up. The power of the media to back every one of them that are still also not known to us. But for now, ojú tí wọn làwọn mọ̀, ojú tí wọn ni gbogbo á rí. Let me say this. When UK wanted to leave EU, wọ́n dẹ̀ máa kúrò. January 1st, ṣé orí ìwọ tó gbé British passport dání tó bá máa lọ sí EU láti next year? Wàá rí pé changes yẹn ó máa yàtọ̀ because we are moving into a new territory as Britain from January 1st. Whether business, you are going on a tour, it does not matter. Whether you want to go and work in there. Mo kí bàbá wa Israel Ọlá Ọ̀dẹ́nìyí bàbá Èkìtì. I just finished mo slow down. Ṣé rí àsí nínú competition? I knew when it was live, mo slow down, mo jẹ́ kó ṣe tán pẹ̀lú màmá wa tí àwọn náà ṣe parí ètò. But one thing we all need to understand is support kan tí à ń fún bàbá Akíntóyè àtàwọn ọmọ káàárọ̀ òjíire is the media. Whether èmi ni mò ń sọ̀rọ̀ ni, Gbẹ̀dú ló ń sọ̀rọ̀ ni, Tẹ́ní ni, màmá wa Dára ni, Heritage, màmá wa Erelú ni, Ahmed. Ṣé mọ̀ pé ọmọ wa Ahmed Ọlálékan yẹn fóònù ẹ̀ ti bàjẹ́? Because mo rí pé mo rí online for some days now. I don't understand Nigeria. Kódà o lè ra brand new phone lẹ́nu. Débi tó ti múná lọ pa post á bàjẹ́. So his phone is gone. So ǹjẹ́ gbogbo wa tẹ̀ find out pé kí ló tẹ̀ ṣe? Tó bá dẹ̀ kọ́ tẹ̀ ti mú náà bá ṣe ní mọ̀ nìyẹn. So I got in touch with him. Ó ní phone tó máa rà bí i 43,000. Now this is a young boy nílé tó ń pariwo pé ká kúrò. Tó ń lo okay, 1 minute. Tó ń lo media láti engage àwọn youth nílé. Kò dẹ̀ kúrò nínú Ìbàdàn but ó ń ṣe kí ni ó ń engage àwọn youth. Are we supporting? They are coming through. Àwọn tí ó wà ní Nàìjíríà wọ́n need the support. I always say that all the time. Bóyá bàbá Èkìtì ni, bóyá Ọmọlúkà ni, àti àwọn tó pọ̀ bẹ́ẹ̀ tí gbogbo yóò rí tó jẹ́ pé àwa là ń rí wọn lẹ́yìn nítorí pé it is not every one of them ló máa sọ̀rọ̀ lórí social media. Àwọn kan ò ní sọ̀rọ̀ but because àwa mọ̀ wọ́n, we are now also helping to make sure that the message continue. If we are not all doing this, báwo ni ntí bàbá yìí ṣe báwo ló ṣe fẹ́ jáde? Èmi ń bi gbogbo wa nísìn, if this media ta fi ń pariwo tẹ́lómi ní bó ṣe ń sọ yẹn, if we are not doing anything, báwo lọ̀rọ̀ yìí no, báwo ni conversation Yorùbá nation ṣe máa jáde?
For every day we are talking is a problem for Location 419 and the international community. Somebody that is talking every day in Nigeria, don't you all understand that I've heard people say, bàbá Èkìtì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn, wọ́n lè wá gbé yín, ìgbà táwọn wá gbé yín nǹkan, ta ni wọ́n gbé? Gbé wìrì wà Nàìjíríà lójoojúmọ́. Let's watch this video. Ó máa gbóná díẹ̀ lẹ́ni again. We are still on the agriculture, but mo fẹ́ warn bàbá yẹn, man yẹn, tó ń pè ní Shettima. We are not joking with our father, Professor Banji Akintoye. He's not somebody tó máa tutọ́ sí lára. The federal government might not understand that we are not the breed of before. Àwọn kì í ṣe the breed that have taken side with a politician, because politician, we have another caller. Like I said, you can all call at any point. Don't be scared to do so. We have another caller. Egbon's okay. All right. I'm going. Benny. Ọ̀mọ̀wé ń bẹ, àgbẹ̀ ń bẹ, iṣẹ́ ọnà ń bẹ, kákó ni mọ́ra. Kákọ́ nílé, káyé ní sí. Ká sọ̀rọ̀ tútù tó yọbi lápò. Òwe ìbáwí. Òwe ìkìlọ̀. Ṣẹ́rí, mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó pè tán nísìn. We love with passion, with respect, not just Professor Banji Akintoye, but all our elders that are agitating for us to go. And we will not allow anybody to spit, talk to them anyhow. Saying that, that the Yoruba is let everybody stand on their own. We are not interested to do with anybody. We are not interested. Do your own. Let us do our own. We can come back and decide whether we want to work together in a partnership in whatever areas we believe, so be it. Tell Yerima Shettima that this breed that is looking now and those that are watching us from around the world, we are a different breed entirely. Does not mean that because we want to say we will go to fight, we will not still respect the word and what Professor Banji Akintoye. We don't want him to come out and say, no, we not want him to do so. But Kawama prepared Nisale, and we are doing so. And we will continue to do so. He is the Arewa Youth Consultative Forum, Yerima Shettima, the leader of the Arewa Youth Consultative. Ẹja lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ àbúrò mi àtàtà ó ti gbóhùn wọlé. Gbóhùn sókè, Saheed Ọmọbọ́tà. Yes, sir. Ẹ kú ètò bọ̀dá mi. Yes, sir. Bọ̀dá mi ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà lára àwọn èèyàn tó máa ń sọ wípé ẹ jẹ́ ká fi sùúrù ṣe kínní, ẹ jẹ́ ká fi sùúrù ṣe kínní. But ṣe rí ní àná tí mo lọ sí ọjà ọ̀dàn, mo dé abúlé kan tí wọ́n ń pè ní Màgbọ́n. Bọ̀dá mi ṣe rí sùúrù ò lè sọ́ọ̀fù ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwọn èèyàn mọ̀. Mo máa ń wò tẹ́lẹ̀ ní ohun tó máa ń sọ pé. Mo máa play àwọn fídíò tó ṣe. Bẹ́ẹ̀ni. Fúlàní boko kan jẹ́ kíní kan bọ̀dá mi ṣe rí mo máa ń wò tẹ́lẹ̀ ní. Lánàá mo experience ẹ̀ fúnra mi live and direct. Bọ̀dá mi mo lè fẹ́ máa ké fún àwọn aráàlú yẹn. Àwọn ọkùnrin bọ́ lẹ́gẹ́dẹ́lé wọ́n wá jókòó sábẹ́ igi kan wọ́n wá káwọ́ sí tán báyìí.
mo ní kí ló dé wọn náà wọn ò lè lọ sóko pé Fúlàní ti ọdún ọdún olóko tó wọn bá wá wọn máa pa wọn mo ní kí ni wọn yín máa jẹ kí ni ìyàwó yín máa jẹ wọn ní tó bá rí kàn jẹun àánú dẹ̀ ṣe mí no this is the time tó yẹ ká dìde ẹjọ́ mú bẹ̀ gbogbo àwa reliable youth àwọn pípù yóò tó nǹkan tí wọ́n ń pera wọn ẹ jẹ́ kó yẹ dẹ́rù bà wá náà ẹ jẹ́ kó yẹ dẹ́rù bà wá àwọn èèyàn wá sílẹ̀ nínú oko ẹrú yìí ẹjọ́ arrest my case mo tún tẹ̀lé mo dúró báyìí náà o. Saheed Omobota ni. I'm gonna play some of his video from ibi tó lọ ní lánàá. We have another caller. Hello, caller. Ohun yẹn lọ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ jí ni. Àgbọ́yìn. Mo ò gbọ́yìn rárá, so ẹ kọ́lẹ̀. Yeah. Nítorí ẹ. Yeah. Aṣọ́dúnmáre. Sound yẹn ó lọ́lẹ̀ very kódà extremely lọ́lẹ̀ gan ni so mo mọ̀ bí ẹ ń lo APC ni bí ẹ kẹ́ gbọ́n APC yẹn yọ kẹ́ fi ẹnu bá wa sọ̀rọ̀ tó mọ̀ gbọ́n kan tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́nu bá dẹ̀ gbà tó gbọ́ ọ̀dẹ̀ gbọ́ yín. Kódà because we cannot hold on to that. Ẹ já sáré lọ Ìbàdàn ẹ gbóhùn sókè. Ẹ kú iṣẹ́ ìlú wa ló fún wa láṣeyọrí. Àwọn ni. Mi ti fẹ́ kó wọlé bọ̀ torí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ìdáhùn lórí ìtẹ̀kùn tó sọ̀rọ̀. Ṣùgbọ́n mo máa ń prepare report kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi iṣẹ́. Tó pé táwọn àbá lè fìlà àwọn kìíní yẹn. Exclusion reason mo máa ń fi sínú report yẹn ní force majeure. Something out of control that makes you not to fulfill your contract and nobody will query you for it. That is a force beyond nature. So the force majeure ni wọ́n ṣe fún wa ní Lẹ́kì. Gbogbo Lẹ́kì protester ṣe. Bẹ́ẹ̀ni. Force majeure ni wọ́n fi ṣe. Àdéhìí kankan ṣe sí mọ́. Now this one tá a gbé lọ́wọ́ yìí tá a pè ní force majeure. Bá a ṣe gbọ́n ní láti gbọ́n ta. Ṣé gbogbo wa ti máa target àwọn aró ẹ̀dùn wa kan tó lè ṣe force majeure pẹ̀lú? Nǹkan sọ lórí ètò náà. Ẹjọ́ nítorí ọ̀lọ́wọ́ láwọn kan lára àwọn tó ń lédè wa. Táyé láti security wọn. Because ẹni tí bá ti ṣe wọ́n ìbọn tá à ń jà fún yìí ó dópin ní other confusion sílẹ̀ sáàrin wa. Arrest case for now ẹ máa sọ̀rọ̀ lọ ọlọ́run àfún aláṣeyọrí. Once again, a very good afternoon and welcome to the broadcast. We're going to take us straight to the first video. Let's watch this and then we'll come back again. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ ní ọjà ọ̀dàn lọ́dọ̀ yín báyìí? Àwọn Fúlàní ló kàn dédé wọnú oko wa ibi tá ti ń dáko tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ gbogbo kan ọ̀gbìn wa. So nígbà tí wọ́n adé ń lé wọn pé kí wọ́n kúrò nínú oko wa wọ́n bẹ̀rẹ̀ sí ipa àwọn èèyàn láàrin wa wọ́n pa àwọn èèyàn ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ sí kígbe mi tẹ̀ ráyè sàṣàlà. So bẹ̀rẹ̀ sí kígbe ní adédé rí àwọn kan tí wọ́n dé láti rescue wa. Ìgbà tí wọ́n dé tí wọ́n rí pé àwọn Fúlàní ti pa àwọn bíi mẹ́ta wọ́n ti pa àwọn bíi mẹ́ta sílẹ̀ tó yẹ pé ní àwọn yẹn dé láti gbà wálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lé wọn káàkiri títí wọ́n fi rí àwọn Fúlàní kan wọ́n pa àwọn kan náà. Kí ni orúkọ yín bàbá? Orúkọ mi ni Fálétò Àgbẹ̀nimí. Lẹ́yìn ìgbà yẹn kí lẹ wá tún fẹ́ kí àwọn ọmọ Yorùbá ṣe fún yín báyìí? Ìbá wù mí tí gbogbo ọmọ Yorùbá bá gbọ́ eléyìí kí wọ́n dìde
wọ́n gbà wá lọ́wọ́ àwọn Fúlàní wọ́n yé pa kí wọ́n má jẹ́ kébi ó pa wá kú gbogbo àwọn àgbẹ̀ wa ni wọ́n ń dáko láì nísinmi wọn ò ní fọkànbalẹ̀ wọn ò ní fọkànbalẹ̀ láti dáko ṣé ká kú sínú ebi ní ẹ̀dìdé o ẹ̀yin gbogbo ọmọ Oòduà ẹ ràn wá lọ́wọ́ ẹ gbà wá lọ́wọ́ àwọn ọmọ Fúlàní burúkú yìí wọ́n ń dá wa lóró. Ó ti tán. Ó ti tán. Kò dẹ̀ sí ẹ̀rù kankan mọ́ wọ́n bà nǹkan oko jẹ́. Gbogbo ẹgẹ́ wa wo wọ́n jẹ gbogbo tí wọ́n bá ti ń jẹ ẹgẹ́ tẹ́ bá ti lè sọ̀rọ̀ pẹ́m tó bá wọ́n bá bá yín lóko tó sọ̀rọ̀ sí wọn ẹ̀mí Olúwa ẹ máa lọ sí ni kàkà bẹ́tẹ́ bá ní wọn báyìí máa sásàlá fún ẹ̀mí ẹ láì jẹ́ bẹ́ẹ̀ tó bá lè sọ̀rọ̀. Ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ ilé bàbá? Wo ìjẹta ni wọ́n ti bẹ̀rẹ̀ ilé tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí wo ẹ̀rù wọn ń bá wa. Òun náà ló mú òun náà ló lídìí àwọn èèyàn wá sí ibẹ̀ láti gbà wá lọ́wọ́ àwọn Fúlàní yẹn. Á dára fún gbogbo wa ní ìdààmú. Ẹ bá mi kí wọn gidigidi gan wọ́n try wọ́n gbìyànjú wọ́n ṣe bí ọkùnrin bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kí gbogbo wọn ṣe wọ́n lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀daràn burúkú yìí. Oòduà gbà wá.